Ọlábísí Ẹ̀dújọbí ló ń pèdè lọ́wọ́ lórí ètò yín ètò wa Bísí Ológe Show lórí MITV UHF 43 àti DSTV Channel 255. Ètò tẹ́tí ń wò nípa àwọn òde àríyá lóríṣiríṣi bí ìgbéyàwó, ọjọ́ ìbí, ìsọmọlórúkọ, àjọ̀dún, ìfilọ́lẹ̀, ìsìnkú àgbà, àwọn ìpolówó ọjà lóríṣiríṣi náà ò gbẹ́yìn o. Aago 8 sí 9 alẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi lẹ́ẹ̀ máa bá ọmọ yín pàdé láwọn òde àríyá ti ilẹ̀ yìí àtòkè òkun lóríṣiríṣi lórí MITV. Fún ìpolówó ọjà yín ẹ pè sórí 0803 329 1869 àti 0812 158 4400 tàbí sórí ímeèlì wa bisiologe@yahoo.com. Bó sì jẹ́ lórí wẹ́bsáìtì wa www.bisiologeshow.com. Bísí Ológe ló ń pèdè lórí tẹlifíṣàn. Muhammad Jamiu Keilani tó jẹ́ àbúrò Alhaja Kudiratu tí à ń ṣe ọjọ́ mẹ́jọ wọn lónìí tá à ń ṣe fìdá fún wọn. A dúpẹ́ pé ìyá náà wọ́n lo ìgbésí ayé tó dáa, wọ́n wáyé gẹ́gẹ́ bí mùsùlùmí, wọ́n kópa tó pọ̀ pẹ̀lú àwọn àfáà, wọ́n kópa tó pọ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí tí kì í ṣe yọkan méjì níbí ní àbí ní Abẹ́òkúta. Lọ́dọ̀ tiwa náà ní Mushin wọn ò kéré rárá, àfi tí wọn ò bá gbọ́ wípé ẹ fẹ́ ṣe nǹkan. Wọ́n jẹ́ náwó lójú ọ̀nà ẹ̀sìn Islam, wọ́n sì gbìyànjú láti tọ́jú ọmọ dé ògóńgó pé ṣé ohun tó fẹ́ dàrẹ́ wàá sì dá lágbára lọ́dọ̀ Ọlọ́run. Alhaja gbìyànjú gẹ́gẹ́ bí olórí àwọn ẹlẹ́dìẹ púpọ̀ jù, ó kópa wípé kí ìlọsíwájú kó dé bá wọn nínú ẹ̀dìẹ títà láti Mushin títí tó fi dé Alábà níbí báyìí ni Alhaja gbìyànjú púpọ̀. Wọ́n jẹ́ ẹ̀dá kan tó ń kóni mọ́ra, wọ́n jẹ́ ẹ̀dá kan tí wọ́n fi ohun tó ní tó fi ṣe ti Ọlọ́run. Wọ́n sì gbìyànjú láti rí pé gbogbo ohun tí Ọlọ́run bù wọn yìí tó pọ̀ jù nú ẹ̀ wọ́n nà sójú ẹ̀nà ẹ̀sìn Islam. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún ilé ayé tí wọ́n lò. Àwa dúpẹ́ pé wọ́n padà jáde láyé gẹ́gẹ́ bí mùsùlùmí. Òun náà la fi jókòó tá a fi ń dúpẹ́, tá a fi ń tọrọ àforíjì, ìkẹ́, ìgẹ̀ fún wọn lẹ́yìn òkú wọn yìí. Àwa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá, pàápàá jùlọ àwọn àfáà torí bó ti dùn wọ́n pé kí wọ́n dára tó a dúpẹ́ pé àrídí ẹ̀dá ń bẹ. Ọlọ́run má ṣe àsàn gbogbo àwọn àfáà wa, Ọlọ́run bá a san ilé ẹ̀san rẹ o, bá a ṣàníyàn Ọlọ́run jẹ́ kọjọ́ jìnnà síra o, ìdààmú Ọlọ́run má jẹ́ ó bá yín, ìnira Ọlọ́run má jẹ́ ó bá yín, gbogbo ilé ẹnì kọ̀ọ̀kan wa Ọlọ́run má jẹ́ ó dàrú, jíjẹ mímu wa Ọlọ́run má jẹ́ ó nira, má jẹ́ ó ha Ọlọ́run ṣàánú wa láṣẹdélẹ̀. A dúpẹ́ pọ̀ gbogbo ẹbí tó wá dìde tó ń wá láti wá ṣẹ̀yẹ ìkẹyìn fún Alhaja Kudiratu, Ọlọ́run má dà nǹkan irú o, ìtú wa lókèrè, ìtú wa nítòsí, jẹ́ délé báre, jẹ́ ìrìnà kóre, má jẹ́ délé bá dààmú, má jẹ́ délé bá nira. Gbogbo àwọn ọmọ òkú náà lẹ́yìn ikú màmá wọn Ọlọ́run má dọ̀rọ̀ yín rú, má bà nǹkan yín jẹ́. Gbogbo yòówù kẹ́ni kọ̀ọ̀kan yín máa náwó sí jẹ́ ó máa já síre, jẹ́ ó máa já sọ́lá, jẹ́ ó máa já sí yìí, jẹ́ ó máa já sẹ́yẹ. Gbogbo ẹ̀yin gbohùngbohùn náà tẹ́ wá gbohùn wálẹ̀, Ọlọ́run má daṣẹ́ irú o, ọwọ́ yín ni kẹ́ fi gbẹ̀tọ́ yín, kẹ́ ẹ ṣe kẹ́ ẹ sì gbẹ̀tọ́ náà kó má di pé ṣe ni wọ́n wá ń padà wá sọ compensation fáwọn fámìlì yín. Ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́yìn náà jẹ́ ẹ máa rí ṣe, kọ́lọ́run jẹ́ kẹ́yìn náà lè dá iléeṣẹ́ tí yín náà sílẹ̀ tẹ́ ẹ máa gbóhùn sáfẹ́fẹ́ fún gbogbo àgbáńláyé. Wala subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Sallu ala nabiyyil karim sallallahu alayhi wa sallam. Kọ́mi ní Fatima ọmọ Muslihat ọmọ Jamiu à ń ṣòkú yàrá wa ní ilé mi kí Ọlọ́run bá tó ṣẹ̀dá ogun wa kó bá a ṣèkẹ́ fún wọn àti ìgẹ̀ kó wọ́n lánàá bí Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Ọlọ́run kó máa bá wọn kó bá àwọn òjò ìkẹ́ bá àwọn wọlé wọn lórí. Àdúgbò fún gbogbo ọ̀tọ́ wà pátá tó wá láti Òrìṣà tó wá láti Port Harcourt ẹni ẹ̀ tó kọ́ ti wá gbogbo àgbálẹ̀ ayé Ọlọ́run ọba lọ́jọ́ ẹ̀ní ọba tó mú wọn wá lẹ́yìn kó padà sí ibi tó wà pẹ̀lú àti àlàáfíà láwọn máa tún ṣe mí ayọ̀ nípa bá wa ṣe ọ̀làwákàtí lọ́dọ̀ Ọlọ́run ọ̀làlá áúlà ọ̀làkùwátà ìlàbílà àzì àdúgbò lọ́wọ́ bàjáàjì ètí kíni tó ń ṣe ẹ̀gbọ́n tiwa Ọlọ́run ọba àti ọ̀ṣẹ́ Ọlọ́run wọn àfánà mọ̀kánù àlíyà
ó máa bá wọn bí ọláìláìláìlá ajá ayé òní pẹ̀kún bẹ́ẹ̀ ni ó ṣe aláwọ̀lá alákùnrin àti ọmọ tó wà fún adúgbò fún o adúgbò lọ́dọ̀ wọn. orúkọ mi ni Ganiat Idris ọmọ olóògùn ọmọ Alhaja Kudiratu Musa tó dolóògbé tá à ń ṣe ẹyẹ ìkẹyìn fún lẹ́nu. ẹ nígbà ayé Alhaja irú ẹ̀dá wò. ìyá dáadáa ni ìyá mi o ìyá dáadáa ni o ìyá tí ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn ni kò lè rẹ́ tó wà ní òkùnkùn kó yí sínú oòrùn ìyá tó fọmọdé jẹ tó fàgbàlagbà jẹ ni sọkọ́lọ̀ jẹ́ kí wájú ẹ̀ kó dáa kẹ́yìn ẹ̀ náà èyí tó fi sílẹ̀ náà kó má bàjẹ́. gẹ́gẹ́ bí ọmọ sí àwọn ọmọ ìyẹn lọ́jọ́ ọ̀sẹ̀ àmọ́ olè ní fún wọn tó jẹ́ ọmọ tó sì ní ìyá àjà nílé ayé àmọ́ olè ní fún ọkọ̀ láwọn pẹ̀lú ìtọ́jú fáwọn òbí. àmọ̀ràn tí mo ní fún wọn ni pé ẹni tó bá ní ìyá àyà kó dì í mú ìyá àyà tí wọ́n ti lọ sí àárín mọ́ o àmọ́ ẹni tó bá ní ìyá àyà báyìí kó ṣètọ́jú ẹ̀ dáadáa tó bá ṣètọ́jú ẹ̀ lọ ní ọjọ́ ènìyàn á fi dáa fún un tó bá ní ìyá àyà kó bá ṣètọ́jú ẹ̀ dáadáa. àwọn bàbá yín ṣe ẹ̀yẹ kẹ́yìn fún bàbá àdúrà mi ni pé ilé tó fi sílé ò ní bàjẹ́ ọlọ́run bá mi ṣọ́ wọn lọ ṣọ́ ọdẹ bí pẹ̀lú ayé àtàláfíà wọ́n lọ pẹ̀lú ayé àtàláfíà nígbà burú lórí wọn ọlọ́run bá ṣọ́ wọn lọ láyé àtàláfíà délé wọn. orúkọ mi ni Ganiat Idris ọmọ olóògùn. yes ma. orúkọ tèmi ni Kudiratu Amoke ajá ọlọ́nkẹ́mi. báwo ló ṣe rí lára yín kò sí bí èèyàn ṣe máa dàgbà tẹ́lẹ̀ èèyàn máa lọ sínú èèyàn máa bẹ́ẹ̀ ni. kí ni nǹkan yẹn pàtó tẹ́ ti pàdánù láti bàbá Alhaja àti jáde. most of things ni mo ti pàdánù torí ìyá rere ni ìyá tẹ́ pé tí nǹkan bá ń ṣe é ó ń ṣe é ìyá rere ni ìyá tẹ́ pé ó wà very painful but a fẹ́ Ọlọ́run fẹ́ jù wá lọ that is it. àmọ́ ó lẹ wá ní fáwọn àbúrò yìí tó wà lẹ́yìn yín. kò sámọ̀ràn kan pé kájọ fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan lẹ́yìn ikú ìyá wa kó má sí jà kó má sí ta ká ṣọ ẹ wa lóṣùṣù ọwọ̀ ìmọ̀ràn tí mo ní fún wọn nìyẹn. ẹ wúkọ àwọn tó wá bá yín ṣe ẹ̀yẹ ìkẹyìn fún màmá lọ́jọ́ tèmi kí lẹ ní sọ fún wọn. àwọn náà gbẹ̀yìn tiwọn náà ẹlẹ́yìn wọn ò ní síwájú lágbára Ọlọ́run ọba bá a ṣe péjú ṣe tìyá mi báyìí gbogbo ẹni tó níyà tó ní bàbá gbogbo wọn ló máa gbẹ̀yìn yẹn àwọn náà ò ní kánjú kún wọn ní gbaṣọ lára wọn ọlá ìyá ọlá bàbá tọ́ta rẹ̀ ìjáde èmi Kudiratu ọmọ Kudiratu mo gbẹ̀yìn ìyá mi àwọn tó kùnà gbogbo ẹni tó wá bá wa ṣe ẹni tó sì níyà ẹni tó sì ní bàbá gbogbo wọn ló máa gbẹ̀yìn arúgbó wọn wọn ò ní gbaṣọ lára wọn àwọn náà ò ní kánjú kú. orúkọ mi ni Musbau ọmọ Musa òkú ìyá mi là ń ṣe lénìí Alhaja Kudiratu Musa kọ́lọ́n bá ń fọrùn kẹ́ kó bá ń tẹ sáfẹ́fẹ́ rẹ̀ màámi ṣe púpọ̀ lọ́wọ́ mi tí ó máa ń ṣe màámi yìí bẹ́ẹ̀ wo pinnu mi ṣàkún ṣàpayọ̀ mi kún pé mi ni mo gbẹ̀yìn ẹ̀ kọ́lọ́n bá ń tẹ sí afẹ́fẹ́ rere kó máa pa ṣiṣẹ́ ẹ̀ mọ́ lẹ́yìn òkú ẹ̀ kí n wá rí gbẹ̀gà ńláńlá báyìí kí n má di pé ìyá mi kú tán ọ̀rọ̀ mi wá rí bákan kádùá mi gbà sí ìyá mi ṣe púpọ̀ lọ́wọ́ mi gan.